Abdulhakeem Owóadé Aláàfin àròlé òótọ́, àròlé gangan fún bàbá tó ṣẹ̀ wálẹ̀ Oòduà, àròlé gangan nù. Èmi nínú ìgbàgbọ́ tàwa ni pé ọba yìí òun lólórí gbogbo àwa Yorùbá kì í ṣe ẹlòmíì. Ẹnìkan lè máa pé àìlò lórí àwọn ẹlẹ́bọ, ṣùgbọ́n ọba yìí òun lólórí àwa Yorùbá, gẹ́gẹ́ bó Olúwo bá ṣe kàkún pé òun lólórí àwa mùsùlùmí, ọba àwa mùsùlùmí, torí ọba yìí òun bá lórí gbogbo nǹkan tiẹ̀ ni. Inú wa dùn fún ọ̀rẹ́ wa tẹ́ èèyàn ní imam. Nǹkan mẹ́ta nínú wa fi dùn. Ọ̀rẹ́ wa náà, bàbá wa, wọ́n ti di bàbá wa o, torí wọ́n ti di ọ̀gá lé a lórí gbogbo àwa mùsùlùmí nílùú Ọ̀yọ́ àbí Ọ̀yọ́ land. Bàbá wa al-imam barrister Sheikh Bilal Akínọlá, mo kí àwọn náà bí wọ́n kú oríire bí wọ́n yàn wọ́n ní imam. Àmọ́ náà ni imam yìí Ọlọ́run ṣiṣẹ́ kẹrì ṣe. Ṣùgbọ́n nǹkan mẹ́ta nínú wa fi dùn sí ọba Abdulhakeem Aláàfin. Nǹkan mẹ́ta a rí i pé number one, ìwà yín, ìṣe yín, níṣẹ́ tẹ́ ẹ débẹ̀ yìí ẹ kì í sọ ọ̀tá àwa mùsùlùmí. Wàláì number one nìyẹn. Ẹ gbẹbọ lórí wípé ẹbọ làwọn ń ṣe o, ọ̀rọ̀ àwọn kan ń ṣẹbọ tí wọ́n fi ń sọ̀tá Islam. Ẹ gbẹbọ lórí rárá. Ọba lẹ gbé lórí pé ọba lè ní. Torí tí ọba jẹ́ bẹ́ẹ̀, ẹlẹ́bọ kan lẹ̀ bá lọ rí wá awo àbẹ́nìkan tí máa ń sọpọ́ọ̀tì ẹlẹ́bọ lẹ́bàá ní èyí ni máa ń sọpọ́ọ̀tì ẹlẹ́bọ ó ní ọyẹ kọjá máa mú Ọ̀yọ́. Kábíyèsí Aláàfin, iyì yín ó ní wípé bàbá yín látijọ́ tó ti ṣe àwọn ọmọ rẹ̀ lẹ́tí ń pe Yorùbá, majority ọmọ rẹ̀ lónìí nílẹ̀ káàró òjìire mùsùlùmí ni wọ́n. So ibi tí ọmọ bá sì ń ṣe tí bàbá bá jó lórí ọgbọ́dọ̀ mọ̀ bí ọmọ ìwà àwọn ọmọ Yorùbá original lónìí ìtọ́pọ̀ jù nù wa mùsùlùmí ni wa. Kódà kan lẹ ẹlẹ́bọ mọ́ Christian wọn ò tí tó mùsùlùmí tí ń bẹ́lẹ̀ Yorùbá tọ́jọ́ Yorùbá. Ẹ wá fẹ́ yan èèyàn láàrin wa, àwọn ẹlẹ́bọ àfáà wa wọ́n ń bẹ kò sí ìlú fún òsì. Tẹ́ ẹ bá ti mú ẹ ní ìsìn láti wọn ẹlẹ́bọ ẹgbẹ́ yìí lẹ́sìn kíni lẹ́mú. Bàbá ètò èèyàn yìí ìṣẹlẹ́bọ àfáà ni, ọ̀jọ̀gbọ́n ni, onílàákàyè ni, ẹni tó ṣe é fẹ̀yìntì ni, ẹni tó ṣe é proud pé ìmáàmù Yorùbá lè yí kódà bí àwọn kan tó yẹ kó máa bú ànábì, àwọn òpònú kan tí kéwò yé àfáà dáadáa lè yí. Ètò èèyàn inú wa dùn ìdí aláwọ̀kọ́ nù. Sẹ́rí ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé lọ́wọ́lọ́wọ́ nù tí ń jẹ wá ń yà ó ní àwọn aṣáájú ẹ̀sìn tó dé pé wọn ò ní tí wọ́n lè máa pánlé lára wọn. Àwọn aṣáájú ẹ̀sìn bẹ́ẹ̀ ọ̀jẹ̀ lè máa mú ni, àbí wọ́n fi jẹ mufasiru ni, àbí wọ́n fi jẹ aṣáájú ẹ̀sìn ni, kò sì sí nǹkan tí Islam máa fi pààyàn lé lára wọn ó ní mà. Ẹ wá lọ yẹ ẹni tó pé ọmọ kéwù ó tún mọ̀ wé barista ni, níbo láti rú ẹ? Lẹ́yìn fún ọpọlọ fún wa ní bàbá ìmáàmù wa Ògbómọ̀ṣọ́ PhD Dr. Yunus Ayélára, ọlọ́run ẹ̀fọ́ ní PhD kan náà ní wòmí ìmáàmù wo ní ọlọ́run wá fún wa ní ìlú Ọ̀yọ́, ìlú ládọ̀ Ọ̀yọ́, ìlú a máa ń sọ̀rọ̀ nípa àwọn ìlú Yorùbá tó tóbi ju ẹ̀sìpẹ́yà tàlẹ́fì Islam proud ń bẹ. Ògbómọ̀ṣọ́ alẹ́fì Islam proud ń bẹ, ìlú Ọ̀yọ́ alẹ́fì Islam proud ń bẹ, ẹ̀sìpẹ́yà lórí àwọn mọ́mù tọ́lọ́wọ́ bá yẹn síbẹ̀ àtàwọn ọdún mìíràn wọn lọ àgbàríkà mi náà pọ̀ o tó mọ́ torí tó ibi tí nǹkan ti ń àwa mùsùlùmí tá a nìkan ṣe tọpọlọ wá sí pé tá a pọ̀ ńlẹ̀ Yorùbá tí ń wọ̀ tí pé ta ni ọ̀jẹ̀ lè máa mú o irú ọba àwòlè yìí o, ṣùgbọ́n ẹni ọ̀yẹ wá tó yẹ ní máa mú lẹ́lọ́rì yíyàn ní Ọ̀yọ́. Ẹlẹ́ẹ̀kejì tá a dúpẹ́ sí nípa ẹni ó nímọ̀ lẹ́yìn àpọ́nlé ara mùsùlùmí Yorùbá ó ti ń padà sára rẹ̀. Ìfọ̀n àyìn náà tá a níhùn ní Ògbómọ̀ṣọ́, bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́, bàbá ìmáàmù tuntun ní ìsìn lọ́yọ̀, wọ́n ti tó fi proud lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin ọba tẹ́ bá fẹ́ gba orí yẹ kẹ́sì ẹ̀kọ́ Ọlọ́run ó bínú sí irú tẹ́ ẹ̀kẹ́ máa ṣeré o. Ẹ má yàn àwọn àmọ́mù ọ̀dẹ́ o, àmọ́mù tó ti gbó tó yẹ pé ìkàkùkà wọn máa kà lórí mímbàrí o, àwọn tí ọmọ kéwú kọ̀yọ́ gbà kan yàn wọn máa mọ́ yọ́ tọ́ka sẹ́lómi tọmọ kéwú jùlọ yóò ní kọ́yẹ̀kọ́ jẹ ìmáàmù láfi pè ní ìmáàmù ọ̀dẹ́. Nítorí ọ̀ máa ṣe nítorí ò lè ṣe kọ́lọ́run kó fi yàn ọ́, torí nítorí pè ní ìmáàmù ọgbọ́dọ̀ nímà, ọgbọ́dọ̀ já wọn kúrúntù tí wọ́n kàn balẹ̀ ayé jẹ́ ogun ní àmà àwọn nímà. Ìmáàmù Ọ̀yọ́ ọyẹ wa. Ẹlẹ́ẹ̀kẹta bàbá wa Aláàfin, ìmáàmù tẹ́ yàn yìí wọ́n mọ̀ yìí pé nǹkan ti kọjá tọ́pọ̀ níwájú yín, ọ̀rọ̀ ti pọ̀ lé lórí, ṣùgbọ́n wọ́n lọ́lọ́pọlọ onílàákàyè onímọ̀dẹ́hùn làákàyè mọ́. Nínú tó nù wá nù ní ìdarí àwọn mùsùlùmí nílẹ̀ Yorùbá lónìí ó ní ọgbọ́n tàbí ìmọ̀. Ẹlòmíì nímọ̀ kò gbọ́n, ẹlòmíì sì gbọ́n ìmọ̀ ní ọjà àmọ́ ìmọ̀ tí ò ní ọjà àmọ́ bọ́gbọ́n rẹ̀ sí tó. Ṣé ẹni mọ̀mù tẹ́yẹ̀ yìí mọ̀mù tó nílàákàyè ni ó ti tọ́ka sí pé náà nílàákàyè, torí àwọn nǹkan tí wọ́n lè fi halẹ̀ mọ́ yín, àwọn nǹkan tí wọ́n lè fi tàn yín bí wọ́n sọ pé sẹ́yìn pé ẹ̀gbélé, ṣùgbọ́n ní ìsìn ìwà tẹ́ wọ́ tọ́ka sí pé bẹ́ẹ̀ gbélé ẹ mọ́lé ju ẹni tí ń gbélé mi lọ. Torí ọgbọ́n náà tẹ́yìn bá ní ẹnìkan ní sàtíkẹ́tì lọ́wọ́ kò tí ì tó
tó ní experience ọgbọ́n ìmáàmù yìí gbọ́n o ìmáàmù tó fẹ́ràn everybody ni o mo wá ń sọ fún gbogbo àwa ìmáàmù pátá àtàlálàáfà pátá àti mùsùlùmí pátá nílùú Ọ̀yọ́ even ní gbogbo ilẹ̀ Yorùbá ẹja support ìmáàmù yìí náà ara àwọn ìmáàmù òtọ́rì ara ìmáàmù wọn á sọ fẹ́yìn náà ẹ táwọn express lọ́dọ̀ yìí ni pé orí yín pé ẹni mọ̀ olóòótọ́ ni yín ẹ̀yin ò ní bú àwọn sàbí ànábì ẹ̀yin ò ní sọ̀sọ̀kúsọ ẹ̀yin ò ní sefá tó òsì ẹ̀ní sewá sí òsì ẹ̀ní polówó ẹbọ ẹ̀ní gbẹ́bọ lárugẹ gbogbo dáadáa táwọn express lọ́dọ̀ yìí bàbá ìmáàmù ọ̀dọ̀wọ̀ yìí o bàbá ìmáàmù ọ̀dọ̀wọ̀ yìí o ẹ má disappoint wa o ẹ sì má disappoint kábíyèsí èyí tí kábíyèsí ṣe ó pọ́n wa lé o ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ bá ní kí bàbá wa láàfin tí wọ́n bá fún àwọn kùdárù àwọn ọ̀rẹ́ àwọn ẹlẹ́bọ tí wọ́n bá fún wa bí nǹkan ṣe rí òní rí báyìí inú wa ń dùn lónìí pé òun làákàyè wọn fún onímọ̀ ni wọ́n fún ẹni tí ìṣe ọ̀rẹ́ ẹlẹ́bọ ni wọ́n fún àdúgbò ẹ̀dọ̀ lọ bàbá ìmáàmù bẹ́ẹ̀ sì máa ṣe pẹ̀lú bàbá ọba yìí ẹ máa bá ní súnmọ́ dáadáa tó fi máa mọ̀ nípa Islam sí dáadáa torí ọba yìí nílàákàyè ó kàn ní ìdí alásùnmọ́ rẹ̀ tí ó máa ṣàlàyé bí nǹkan ṣe rí fún wọn ni àwa gan a sì ń sọ lónìí pé ẹgbẹ́ yín la wà ẹ̀yìn yín la wà bàbá wa láàfin ẹ̀yin lọ́ba gbogbo ilẹ̀ Yorùbá yìí o gbogbo ọba tó bá yọ wà ń bẹ kò sí ẹnìkan wájú yín ẹ wà lábẹ́ ẹnìkan kan olóṣèlú tó lọ gbé èèyàn léyìn lórí tara rẹ̀ jẹ ni òṣèlú ọ̀ lọ láìpẹ́ yìí òṣèlú tó ń gbé ọmọ ọba fọ́sùn yọ lọ láìpẹ́ òṣèlú tó mú ń bọ̀ náà lẹ ti ń gbẹ̀yìn òṣèlú tó mú ilẹ̀ ti ń gbẹ̀yìn àwọn ará ilẹ̀ Yorùbá irú ọba bíi tiyín la lè pè lọ́ba ilẹ̀ Yorùbá ẹ̀rẹ́ yìí tó yà lọ tó ń sẹ̀sì tí bàbá wa Oòduà òsè ọkàn tara rẹ̀ jẹ lásán ni ọba àròlé fún bàbá wa tọ́dá Yorùbá lẹ̀ Oòduà Aláàfin Abdulhakeem ni Abímbọ́lá ńlá àkáì wọ́gbọ́n tiẹ̀ ẹ̀mí ogun o lábẹ́sẹ̀ ní ogun o ọmọ yín bẹ̀rẹ̀ lèmi náà ọmọ yín bẹ̀rẹ̀ lèmi náà àbọ̀ wà kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbọ̀ wà kí bàbá wa ìmáàmù náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ní ogun làgbà láwà pẹ̀lú yín gbẹ̀ngbẹ̀ àwọn iṣẹ́ tí wọ́n máa dá lọ́nà o àwọn dèdè nàìjíríà bá ń bú àwọn bọ́ dá mi lọ́nà mi náà dọ̀ lọ́nà bọ́ bá já wọn ọjà ọlọ́pàá náà ọmọ yẹn pé ẹ bá ti bọ́ ọjà wọn kẹsì pé àwọn ìṣẹ̀ máa retí ìsìnrìn tí ó ti pọ́ ẹ bá ti fẹ́ pọ́ báyìí wọ́n náà kojú ẹ̀ ni má pààyàn o ṣùgbọ́n mọ́jẹ̀kẹ́nì kò fi ọ̀bọ wọ́n fi lọ tó jẹ́ àfa àti tàwa kìí sáfọ́ ọ̀dẹ̀ tẹ́ àmú pílò tẹ́ fi fún lọ́rùn ní àwọn pàgbẹ́ gbà mí tẹ́ fi fún lọ́rùn pa nígbà tí ìbọ̀wọ̀ mi ò sí bẹ́ẹ̀ tó bọ́ bá lọ jà ájà náà ni àwọn òní báyàn jà ẹ̀kọ́ Islam nù a sì ní ẹran kàti báyàn jà ṣùgbọ́n ààrẹ ìdí tẹ́nì kan bá fẹ́ bá àjà ká lè bàjà tó gbogbo ayé tẹ́ máa lo tọ́ọ̀gì ayé yẹn ti lọ ayé òfin làwà yóò ọba náà lè sún ẹ̀wọ̀n ọba tó bá lo tọ́ọ̀gì kan àbí ọlọ́run ní àwọn kìnìún kan tọ́ọ̀gì irú tí ilé tẹ́ ti lòrí ní àwọn eré àkànyẹ gbàgbà olófin ni amòfin asúnmọ́lófin àjọ ń sòye òṣèlú yìí ni àjọ wà ní ìjọba yìí lọ́kàlùkọ́ lọ sí gidọ̀ àwọn òṣà olórí burúkú tẹ̀ ń gbé káàkiri tẹ́ máa ń mú jẹ tẹ́ máa ń pààyàn tálejò ọ̀gbọ́dọ̀ wọ̀lú ẹ lọ pa àwọn òṣàǹtì arìndìn ni máa jọba lórí òṣà arìndìn ẹ̀gọ́ amúgbó aláìníláàkáì ọ̀jọba lórí òṣà ọ̀sán wọn máa sọ pé òun béèrè orí èèyàn òun béèrè ẹ̀jẹ̀ èèyàn kò ní dáa fún òṣà bàbá olúwo ẹ kú oríire òótọ́ ti múlẹ̀ ariwo òótọ́ tẹ̀ ń pa ó ti múlẹ̀ tí bàbá wa láàfin fi yan irú bàbá wa ìmáàmù tuntun ní ìmáàmù ogun encouragement ló jẹ́ fún gbogbo ẹ̀yin ọba yòókù tí àṣẹ ní máa yan ìmáàmù bá wà lọ́dọ̀ yín àtẹ̀yìn míì náà tó pé ọwọ́ yín láṣẹ wà ẹgbẹ̀ lọ sọ́dọ̀ ọba kọ́sáyìn rẹ̀ ni ẹ má bá wa yan àwọn òpònú mọ́ tẹ́ bá ti yan òpònú gbogbo yín lòpònú o tìlútìlú yín lòpònú ẹ má yan òpònú mọ́ o àwọn tó bá kéwú dáadáa báyìí tọ́yà tó káwé tọ́da ìtọ́jú ọ̀nà yẹn ní kọ́sá kéwú kọ́ mójútó kéwú kọ́ mọ̀ sí àwọn dẹ̀dẹ̀rẹ̀ tí ń parọ́ mọ́ wọn mọ́mù Buhari o kọ́ mọ̀ sí àwọn sọ̀tàn ànábì Dáúdà pé ọgbà ìyàwó àìmọ́ kéwú ni o ẹlòmíì gan wà pé kò ọ̀yà bá sàbíkẹ́ẹ̀tì sánáwì lọ́wọ́ rẹ o ìdàdí gan tẹ́ bá lọ́wọ́ rẹ̀ kẹ́ máa ṣe hà ní níbi tí kéwù rẹ̀ wọ́dé because tí kéèyàn bá dàrú òní máa sọ pé olúwa ànábì Dáúdà ọfẹ́ gbàyàwó ẹnìkan àgbà tí wọ́n bá rí tíátà àbí wọ́n ń kà fún ni ìwé òun náà máa ṣe àkà dáadáa irú máa mú onílà káyè ní kẹ́ máa yàn ẹjọ́ àbáwọ̀ ẹ̀ máa ṣe competition fún bí ọba àlá ṣe ṣe bàbá wọn bá àlá ẹkú làkáyè wọ́n ṣe competition fún ẹni ó mọ kéwù ní wọ́n fi yàn ní máa mú onílà bó ṣe kẹ́ máa ṣe ní àwọn máa yí àwọn máa mú ológun àwọn ẹgbẹ́ yín tẹjọ́ ń lọ bí ogun tẹjọ́ ń lọ bí mítìnì ológun ni ìrẹ́ àmọ́ àmọ́ báwọn ẹ bá ti yàn wọ́n ọ̀dẹ̀ ní ìlú ọ̀dẹ̀ ní máàmù ọ̀dẹ̀ lọ́ba yẹn ọ̀dẹ̀ ní gbogbo yín Ọlọ́run má jẹ́ káwọ́ Ọ̀yọ́ dẹ o nílùú Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n ní ọ̀jọ̀gbọ́n lẹ́fi jọba ọ̀jọ̀gbọ́n ní ẹfi jẹ́lì máàmù ọ̀jọ̀gbọ́n ní gbogbo aráàlú Ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n ní mùsùlùmí bẹ̀ Ọlọ́run wà pẹ̀lú wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala alhamdulillahi rabbil alamin sọ́jà dá ṣe láìpẹ́ gbé